ọmọ Yorùbá ta ló sọ pé àní bàbá èèpà àní bàbá ta ló sọ pé àní bàbá èèpà àní bàbá Professor Banji Akintoye bàbá wa yéèpà àní bàbá Sunday Igboho bàbá wa yéèpà àní bàbá ta ló sọ pé àwọn ọ̀yà ń bẹ lẹ́yìn wa èèpà àní wọn dáadáa. Ọmọ Yorùbá ìdààmú dààbò ti dé bá gbogbo Fúlàní àtàjínigbé pàápàá jùlọ Fúlàní ajínigbé ajínipa nílẹ̀ Yorùbá. Ẹbí mi ẹ pé kí ló ṣẹlẹ̀? Ìròyìn ayọ̀ lílé yìí máa jẹ́ fún gbogbo àyàn ọmọ Yorùbá, ẹ̀yin àgbẹ̀ tẹ́ ẹ ti wà nínú ìpayín kékeré àti bẹ̀rù wípé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá owó baba dámì ẹkùn tágìrì gbéra ẹ níjà ẹni táwọn ayé rò pé wọ́n lè tìlù gbẹ́tọ́ba òkè tì sí gbangba ẹkùn ọkọ Fúlàní ọkọ bòròró ó balẹ̀ sílẹ̀ Yorùbá látàrí kíni. Ẹ farabalẹ̀ ẹ wá wò lórí ètò báyìí, ẹ wá wo fídíò ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá wípé ó ń bọ̀ eléyìí tí ìròyìn yìí ti ń tàn káyé débi wípé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí gbogbo àwọn àti Sàtánì o àti ẹmọ́ o àti gbogbo nǹkan tẹ́ ẹ̀ bá pè wọ́n tó já síwájú wọn gbogbo wọn pátá náà ti ń sá kolobá tó ti ń sá kìjokìjo báyìí láàrin ìṣẹ́jú díẹ̀ tí ìròyìn yìí jáde. Kí ló wá fàdé kí ló fà á tí ọmọ Adéyẹmọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá tó ẹkùn tágìrì gbéra ẹ níjà ọmọ aládìkún ṣẹ̀gó olúkòso àyàrá olú àkàtà yẹrìyẹrì ó fi dìde pé irọ́ òun ń bọ̀ wá láti wá kojú gbogbo yín pátápátá ẹ máa múra lẹ̀ gbogbo ẹ̀ ń bẹ lórí ètò àmọ́ ẹ farabalẹ̀ ẹ máa bá mi bọ̀. Mo kó fídíò yẹn wá níbi bàbá ìṣọ́ abẹ́ ṣe ń wọlé ẹ ṣeun ẹ dákun ẹ máa bá mi pín ẹ bá mi ṣí ẹ gbogbo ẹ sọ fún àwọn àgbẹ̀ àwọn gbogbo ẹ̀yin tó kù tí wọ́n ti ń pọ́n lójú àkókò òmìnira yín ti dé. Ọmọ Adéyẹmọ ti balẹ̀ sílẹ̀ Yorùbá ẹ fẹ́ ẹ̀kọ́ pàjẹ́ gbólẹ̀ kì í mọ́lẹ̀ ẹranko bí òrẹ̀ lẹ pé irọ́ láyéláyé kò ṣeé ṣe ẹ máa mú irọ́ o ọkọjá bẹ́ẹ̀ àmọ́ kí ló wá fàdí ẹ̀ kí ló fàdí ọ̀rọ̀ tó rọ́pọ̀lọpọ̀ á sọ pé à ń bèrè láre kí a fẹ́ bẹ̀rẹ̀ rálì ẹ wo bí mò ń bọ̀ ẹ máa rí ìdí àti ìtumọ̀ báyìí àmọ́ ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti bí pẹ̀lú fídíò tí mo kó wá ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ṣé ẹ gbàgbé àbẹ́ ẹ̀ tí ì gbọ́ tó bá jẹ́ ẹ̀ tí ì gbọ́ ẹ máa gbọ́ nígbà àkọ́kọ́ tẹ́ ẹ bá ti gbọ́ ọyá ẹ bẹ̀rẹ̀ tó tún gbọ́ lọ́tún wà wípé àwọn 390 ni wọ́n kó jáde tí wọ́n jáde inú àwọn Boko Haram tí wọ́n mú tí wọ́n wá sọ pé torí pé wọ́n ti rò pé ikú ní ọjà sí tí wọ́n náwọn wọ́n ti ronúpìwàdà. Gbogbo àwọn èèyàn yìí ni wọ́n fẹ́ wọnú ọlọ́pàá inú sójà tí wọ́n wàá sọ sílẹ̀ Yorùbá. Ẹ má gbàgbé ọmọ Yorùbá ẹ rí wọn ládùúgbò yín tó jẹ́ pé DPO kò ní gbọ́ Yorùbá bẹ́ẹ̀ kò ní gbóyìnbó ẹ rí wọn tó jẹ́ pé ọ̀gá tí wọ́n wá jù wọ́n sóko torí irú àwọn DPO bẹ́ẹ̀ ò lè sí ń gbòòrò oko ibi bíi police post wọn kó wọn sí àárín àwọn sójà wọn á lọ jù wọ́n sójú títì express highway àníyàn ní highway wọn á ṣe roadblock. Báwo náà ṣe ní gbàbọ̀dè ṣé ó máa ń tán lára ọmọ ìyá olè. Mò ń bọ̀ mo fẹ́ máa fi hàn yín lọ́kọ̀ọ̀kan èjèèjì kó tó pọ̀ ìwọ̀n tó wá mú kí Adéyẹmọ ó dèrè yìí ọ̀yá òun rèé wípé Sokoto State Special Adviser on Security ó ń sọ fún gbogbo ìjọba Sokoto àti gbogbo ìjọba Nàìjíríà wípé tó ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn ajínigbé ajínipa wọ̀nyí tí wọ́n sọ pé àwọn ti ronúpìwàdà kí wọ́n kó wọn bíi bàbá ìṣúà kí wọ́n dà wọ́n sáàárín àwọn ológun. Kí ni tí wọ́n fẹ́ máa dá ara wo ni wọ́n fẹ́ máa dá níbẹ̀. Ṣé ẹ mọ̀ yìí pé àwọn bí ó dàbí ìgbà téèyàn bá gbin àgbàdo tó wá fi àparò sọ kí lẹ rò pé yóò ṣẹlẹ̀ ó ń gbin àgbàdo oníkápẹ́ àparò máa tẹ̀lé ẹlẹ́yìn bó ṣe ń gbìn ṣé àtiyọ ẹ̀ yóò ṣòro ni rárá. Ìgbésẹ̀ yìí ni wọ́n ń gbé ẹ sì mọ̀ pé eléyìí kì í ṣe ní kì í ṣàná tó lóye Sunday Adéyẹmọ ti máa ń pariwo nígbà ayé Muhammadu Buhari
ipe ẹ má kó àwọn èèyàn yìí wálẹ̀ wa lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ Yorùbá mo fẹ́ sọ fún yín pé ẹ kú oríire kí n tó gbé yín lọ sọ́dọ̀ síbi fídíò bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho bí ó ṣe balẹ̀ gùdẹ̀ ọ̀yá ẹgbẹ́ra ẹ wá ẹjẹ́ àkọ́kọ́ gbọ́ nǹkan tí àwọn sójà sọ torí kò sẹ́ni tó mọjú mọlẹ̀ bí ò bá ṣe ọmọ tí bàbá rẹ̀ tó mú wọlé àwò lọ́dẹ̀ẹ̀kùn bẹ́ẹ̀ ni àwọn tó ti lọ tó ti bọ̀ tó ti rí bó ṣe rí àti irú tí wọ́n ń pa àti ọ̀rẹ́rẹ́ ìmúrasílẹ̀ tó yẹ kí Yorùbá ó mú pàápàá jùlọ torí àwa ni ìran tó jẹ́ pé mo lè sọ pé àgọ̀ ṣùgbọ́n a máa ń hùwà bí òyìnbó a máa ń finú tán àyàn jù gbọ́ nǹkan tí wọ́n sọ tí wọ́n bá ti wá kò níbẹ̀ á wà bọ́ sọ́dọ̀ bàbá wa ẹ wá rí ń bọ̀ òun rèé ẹ̀já débẹ̀. They are playing politics with people like there's someone into this ground with that armor, with that ammunition. We have to pop this very particular area within a single of a second. I know what Kandavos can do. Good or fine. I know what Kandavos can do. Good to go. How many parties are inside this booth? Good to go. They are playing politics with people. Big men are eating money at the pub there. Saying that we should not even do that. We should not go after them. The aim of Kano. People like Sule Lamido, the former governor of Jigawa State, and so many of them. Then if you come to the traditional rulers, ranging from the Sultan of the Shaitan, I can't call him Sultan. In our platform, we call him Shaitan, or the devil of Sokoto. Then the devil of Kano, Sanusi, Lamido Sanusi, or Aminu Bayero, all of them are the same. They are Fulanis. Are you talking of the emir in Zaria? The same thing. Are you talking of the emir in Nupeland, Bida, Esunipe? You think he is Nupe? He is not Nupe. Na Fulani man. He's a Fulani man. That Esunupe they call is not a real Nupe man. He's a Fulani man. You go to Ilorin, the emir of Ilorin Gambari, he's a Fulani man. If you go to Adamawa, the Lamido of Adamawa, he's a Fulani man. If you go to Muri, the emir of Muri is a Fulani man. So on and so forth. All of these people, they were the ones sponsoring, not even they are the ones sponsoring all these terrorist activities that is going on in our country. They support them financially, they support them politically, they support them security-wise, those in the military and in the police. They have been giving them cover, providing them with weapons to fight us. That is why so many weapons were missing in the police. They were the ones that stole them and gave it to their brothers in the Bulu Turji, like Haliru Sububu, like Ade Aleru, like Dogo Gide, and so on and so forth. They were the ones that they shared the guns to, so that they will be unlifing us. Ẹ ti gbọ́ òun lè rí òun ẹ gbọ́ nǹkan tárákùnrin yìí sọ gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo tẹ́ ń àtẹ́kẹ́ lágbájá bí wọ́n bá sọ̀rọ̀ sí lídà wa ni ẹ gbọ́ àwọn tí wọ́n dárúkọ èmi kúkú kọ́ mọ dárúkọ wọn àwọn lè rí nínú fídíò yẹn àwọn olórí ẹ̀sìn àwọn tí wọ́n ń ṣojú tí wọ́n láwọn ṣojú Olódùmarè rèé o ọ̀tá àbí ọ̀tán tó jẹ́ pé bí ìran wa níbi tá a pé gbọ̀dé nílẹ̀ Yorùbá a sì tún worship wọn. Ẹ wo boldness tí ọ̀gá sójà yìí tó fi ń sọ̀rọ̀ ni mo fi máa ń sọ fún yín pé nínú ìjọba gbogbo nǹkan ní Tinubu ò ṣe ó fọ àyè gbà káwọn èèyàn bá yín sòdodo ọ̀rọ̀. Ọ̀gá DSS ló jáde lọ́jọ́ sí olórí ètò ẹgbẹ́ o kíkálukú wọn máa ṣe self defence. Eléyìí tún jáde tán ó dárúkọ wọn léyìí tí ọ̀pọ̀lọpọ̀ tí wọn ò lè ṣe tẹ́lẹ̀.
pé àwọn emir àwọn sátánì àwọn sì ló lórí ẹ̀sìn tá à ń wárí fún tiwa tá a sọ pé kò sírú wọn ó dìgbà àwọn bá sọ báyìí ká tó lè ṣe nǹkan báyìí ṣọ́tán àwọn bẹ̀kọ́ là ń lọ ẹ wá gbọ́ titun ti wá dé kí ni titun tó dé àwọn bàbá wa náà ti wá gbéra àwọn náà ti wá fárígá wọn náà ò ní lè sẹ́ńpẹ́ mọ́ àwọn ò ní lè dúró mọ́ wípé dandan o kò sí ọgbọ́n kò sí ọ̀nà àlòmọ̀kọ́rọ́rí tí wọ́n fẹ́ gbà tó bá jẹ́ pé bí ó ṣe máa lọ rèé tí àwọn kan sọ pé torí pé àwọn làwọn gbé lórí ìlú tí wọ́n máa fi àyè gba àwọn ajínigbé tí wọ́n tún wá máa wá kọ́ àwọn ọ̀daràn mọ́nú àwọn agbófinró tí wọ́n máa tì síran wa ni wọ́n láwọn ọgbà àwọn ọ̀fẹ́ àwọn ò ní lè faradà mọ́ ní lá báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí the hunter àwọn ẹgbẹ́ ọdẹ àti Àgbẹ̀kọ̀yà nílẹ̀ Yorùbá àwọn náà ti fárígá wípé àwọn ọgbà mọ́ àwọn ṣetán láti dáàbò bò wá láti dáàbò bolẹ̀ wa ẹ gbọ́ bó ṣe lọ ọmọ Yorùbá bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ ṣe ẹ máa bá mi pín ẹ máa pín ẹ jẹ́ kó máa lọ fàáfàá ẹ jẹ́ kó máa lọ ẹ jẹ́ kó máa wọ ìgboro ayé lọ gidi dáadáa. Amidst of rising insecurity across the country, hunters and farmers have called on the federal government to formally empower them to flush out bandits, Boko Haram insurgents, and other criminal elements hiding in forest. Ìwọ̀n tá à ń sọ rèé ta ní jọ́ dra pinrin níwájú ọ̀dà apààyàn ta ní jọ́ mọ akúrápá níwájú ọmọ akúnyányán ta ló nítọ̀hún tó lè dúró níbi tí àwọn Àgbẹ̀kọ̀yà níbi tí àwọn ọdẹ ilẹ̀ Yorùbá bá dúró. Ṣùgbọ́n ẹ̀yin bàbá ẹ má jẹ́ kí n tàn yín ẹ ti ń gbọ́ àṣírí ńláńlá bó ṣe ń ṣẹlẹ̀ káàkiri wípé kínní yìí ó lọ́wọ́ àjèjì tó mọ sàárè onílé ó ti ní ọwọ́ kan àbòsí onílé ńlé ni ẹnìkan ló sọ fún wọn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó kò ṣẹ̀yìn àwọn kan nínú ilé agbára. Fúdí èyí ẹ̀yin bàbá tẹ́ ẹ bá fẹ́ gbọ́ àdìfáìsì tèmi àmọ̀ràn tèmi ẹ múra fúnra yín ẹ dìra yín igbó tó jẹ́ tiyín ẹ̀yin ẹ sọ pé ẹ fẹ́ wọn bẹ̀ ẹ gbọ́ igbó tó jẹ́ ti sóònù kálukú ẹ wá kóra ń yọ igbó tọ̀dọ̀ mi lónìí á flush wọn tó bá ti tọ̀la á flush tọ̀dọ̀ ẹ bí bẹ́ẹ̀ kọ́ tí wọ́n fi ká yín mọ́lé kẹ́sì ẹ sì fura ẹ má gọra yín torí pé àwọn ọ̀dàlẹ̀ ń bẹ láàrin yín ẹ máa gbọ́ bí wọ́n ṣe sọ. The group include Nigeria Forest Security Service Professional Hunter Association of Nigeria ẹ máa gbọ́ o àwọn wo nìyẹn àwọn awọ́gbó Agbekoya Farmers Association of Nigeria and Oodua People's Congress insisted that they possess the spiritual ability, knowledge, training, and presence in forestry to combat the terrorists. Wọ́n ní àwọn ní ṣé tó bá jẹ́ ti agbára bíi ti oògùn àbí nǹkan kan gbogbo ẹ̀ làwọn ní àbí ẹ̀kọ́ àbí ọgbọ́n láti fi jagun yìí. Táwọn sì mọ̀ pé táwọn bá jà àwọn ò ní ṣubú àwọn máa ṣẹ́gun dandan ni. Fúdí èyí wọ́n ní kí ìjọba Nàìjíríà kó túkùn lọ́sẹ̀ àwọn kó fa àwọn lọ́rùn lẹ̀ kó jẹ́ káwọn wọnú igbó lọ káwọn ò lé àwọn ará bíi kẹsẹ̀ wọn má kanlẹ̀. There has not been a resurgence of terrorist attack in the country, particularly in Plateau and Benue State. No fewer than 51 people were killed last week by gunmen in Seke and Kipa community. In the Basa local government area of Plateau State, 2 weeks after, deadly clash another part of the state left many other ordeal. Prior to the last week attack, gunmen killed at least 52 people and displaced nearly 2,000 others after several days of attack on 6 villages in Plateau. The National Urgency Management said 52 were confirmed dead, while 22 others were taken to hospitals. This
reacting to the killing, President Bola Ahmed Tinubu issued a marching order to the security agencies to tackle insecurity in the country. Ṣé ìgbà tí wọ́n pa wọ́n tán ẹgbọ́n nǹkan tí wọ́n sọ pé nítorí eléyìí ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu fi wá fárígá pètò ọyá o gbogbo ẹ̀yin ọmọ ológun yìí ọyá gbéra kẹ́ ẹ máa lọ kẹ́ ẹ lọ bá mi kojú wọn kẹ́ ẹ sì lé wọn wọlé. Wípé dandan ṣùgbọ́n ṣaṣọ gbọ́ ọmọ yẹ mọ́ aṣọ ọ̀gbọ́n mọ́ yẹ mọ́ ọmọ yẹ ti rìn òwò ọjà ọmọ yẹ ti rìn òwò ọjà àwọn aráabí yìí ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ ẹ mọ́ bẹ sọ̀bẹ nù ohun tí ọ̀tọ̀ gbẹ fẹ́ ṣe ọ̀bẹ ti ṣe kò sí wàhálà kò sí nǹkan tẹ́nikẹ́ni lè ṣe mọ́. Fún díẹ̀ yìí ni àwọn Àgbẹ̀kọ̀yà àwọn OPC àwọn awọ́gbó wọ́n ti wá dìde báyìí pètò àwọn ṣetán o láti gbèjà ọmọ Yorùbá àmọ́ akíkanjú ò lè dógunṣẹ́ àtìlẹ́yìn ni máa ń pọ̀ jù. Eléyìí ni ó mú kí n máa sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí bí olóyè Sunday Adéyẹmọ bó ṣe ń dé báyìí ẹ farabalẹ̀ wípé kí ni ìwọ fẹ́ fi ṣèrànlọ́wọ́. Àwọn kan wà ẹlẹ́gàn ni wọ́n lè ní wọ́n ń tọrọ owó fún wọn wọ́n lè ní wọ́n ń tọrọ nǹkan kan fún wọn tí wọ́n bá gbọ́ pé àwọn Àgbẹ̀kọ̀yà ọ̀dọ́ yín àwọn OPC ẹgbẹ́ yín àwọn awọ́gbó ẹgbẹ́ yín àwọn ìfẹ́dàpọ̀ ọmọ Yorùbá àbí ìfẹ́lódùn ọmọ Yorùbá tí wọ́n kóra wọn jọ tí wọ́n team up láti jìjà òmìnira fúnlẹ̀ Yorùbá bá dúró gírígírí ṣé onírànlọ́wọ́ tó ṣe àbó òní ṣe ni mo fi àkókò yìí rọ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá nífọ̀n lé kánná tẹ́ ẹ ní nǹkan tẹ́ ẹ lè lò ẹ̀yin bàbá kan wà ẹ lè jáde lójú ogun mọ́ ṣùgbọ́n ní nǹkan tẹ́ ẹ lè fún àwọn ọmọ Yorùbá ẹ̀yin màmá kan wà ẹ lè lọ ogun ṣùgbọ́n ó wà lára yín tẹ́ ẹ lè gbélẹ̀ fún wọn wípé òun rèé contested and trusted confirmed tẹ́ ẹ máa jùúlẹ̀ wípé ó yá ẹ jùúlẹ̀ síbi tó bá dúró wọ́n mọ̀ pé ìran Yorùbá ló dúró. Mo ń fàsìkò yìí rọ̀ yìí tí pé náà bá jáde kí gbogbo owó túyáyá ká túyá àyà àkókò tó torí pé àwa la lè jà fúnra wa. Akíkanjú ò lè dógunṣẹ́ o olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣà òun nìkan ò lè ṣẹ́gun ilẹ̀ Yorùbá fúnlẹ̀ Yorùbá o àtìlẹ́yìn ló pọ̀ kò lè wà nìbàdàn kó wà ní Ṣẹ̀yìn lẹ́ẹ̀kan náà ó tún wà ní Kwara inú àwọn nǹkan tí ọmọ ológun yìí sọ ó tún dárúkọ ẹ̀yìn Zulu Gala àbí kílẹ̀ ń pè ti ọba Kwara ọba Ìlọrin ó dárúkọ ẹ̀ sínú àwọn ọ̀daràn sọ́tán sọ́parí tẹ́ ẹ bá ṣe kíyèsí ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ ẹ rí i pé gbogbo agbègbè tó ti dárúkọ àwọn emir àwọn sátánì yìí gbogbo agbègbè yìí ni terrorist pọ̀ sí jù ẹ mọ̀ wọ́n tún ti ṣíjú lé Kwara náà báyìí wọ́n ti ṣíjú lé Kwara báyìí bóyá òṣìírí àwọn ọba ilẹ̀ Yorùbá ìtú àmọ́ ọbàjọba káṣírí tiẹ̀ tó tú gẹ́gẹ́ bí aṣọ agbèlẹ́yìn àwọn ajínigbé ọjọ́ tètè bọ́ takọ wá jẹ́wọ́ lẹ́rọ̀ kó sì tètè tí ọwọ́ Yorùbá bá tẹ̀ ọ́ pẹ́rán pọ̀ wà ń bẹ̀ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ayé àtijọ́ má rò bẹ́ẹ̀ ó ti di tuntun báyìí ọmọ Adéyẹmọ ti balẹ̀ báyìí o gòdè ó sì ní no retreat no surrender àrọ̀ ni òun ọ̀wálé Oníkòyí òun ò sinmi ogun àwọn bàbá yìí wọ́n yarí tán pátápátá ni pé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe é àwọn ṣetán láti gbèjà àrùn Yorùbá olóyè Adéyẹmọ Ìgbòho ṣà ó lóun ṣetán láti jagun ilẹ̀ Yorùbá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí a lè máa sọ gbogbo nǹkan lórí atẹ́gùn mo mọ̀ pé tó bá sọ pé òun ó ṣe nǹkan yóò ṣe é kì í ṣáájú tí ń sọ̀rọ̀ tí ò ní ò rí bẹ́ẹ̀ mọ́ wọ́n bá dijọ́ kejì bẹ́ẹ̀ ni kì í sì ṣẹni tí ó sọ pé ọyá ẹ máa jó lọ o mò ń wẹ̀yìn yín rárá ọ̀rọ̀ ọmọ aládìkún kọjá bẹ́ẹ̀ àjẹnẹ̀kú ẹ̀ kọjá mo rí nǹkan fèrè bá a bá rírin ká gbà pé irin la rí ló mo ṣe sọ fún yín pé gbogbo ẹ̀yin àgbẹ̀
gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá ẹ jẹ́ ká máa jó ká máa yọ̀. Adéyẹmọ Ìgbòho ṣàtidé láti bá wa jagun, láti kojú ogun fún wa, láti gbógun ti gbogbo àwọn ẹni bí àwọn karabà ní èèyàn tí wọ́n ní dandan gbọ̀n àwọn ò ní jẹ́ kí wọ́n ká sinmi, torí pé àwọn náà ò ní sinmi torí ewé ojú omi kì í lójú sinmi. Ẹ̀já àlẹ̀kẹ̀ ẹ̀là àlẹ̀kẹ̀ ìyẹn wọ́n ní kì í lójú àfokùnbọ̀. Bó ṣe jẹ́ nìyẹn nígbà tí èso ògèdè tí èso ọ̀fọ̀ sáàmù Yorùbá ni àwọn náà ò ní sinmi. Bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ nìyẹn. A tún pàdé. Ẹ dákun ẹ máa bá mi pín, ẹ bá mi pín, ẹ bá mi pín, ẹ̀yọ́ wọ̀ gbòòrò ayé lọ. Ó dàbọ̀.